òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì. ayé ojú tó wò wá káàkiri àgbáńlá yẹn káàbọ̀ sórí ètò ní ètò àṣírí ayé pọ́lígèrègèrè tí àti bàbá àlùbáríkà àwọn ẹbìdànù ní ìlú Ìgbódù níkòròdú ọ̀gá ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ lórí ètò lẹ́ni kí la gbé wá fún yín kí la fẹsẹ̀ mà wá nǹkan fìdílé yẹn lólùfẹ́ wa ẹ fìdílé gan nítorí pé ètò ìní ètò tó ṣe kókó fáwa àti yín bàbá àlùbáríkà wà ń kalẹ̀ àwòrán àgbáyé bàbá náà ní bẹ́ẹ̀ wá yín jẹ́ náà jẹ́ máa dá aṣọ ẹ̀ sì máa dùn orí ẹ̀ máa dùn wò lánàbí Muhammad. bàbá lẹ́nu lórí ètò ìlú Nàìjíríà ó lọ à ń tọ́ bẹ́ẹ̀ ni wọ́n náà mẹ́ni ò lè ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ẹlòmíì lásán wọ́n dẹ̀ gbé fún Yorùbá àwa rò pé ó máa rọ̀ lára wọn ni ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kan òye máa pariwo Yorùbá nation ni wọ́n kọ̀ wọ́n láwọn ò lè jáwọ́ wọ́n ní àfi kí Yorùbá kó pin ṣé wọ́n máa rí gbà lóòótọ́ àbí wọ́n ṣeré ọmọdé. kò ṣe ìyá mi ṣe mọ̀ pé ìjọ àti ń bá sọ tẹ́lẹ̀ bọ̀ yìí ẹ̀yin náà ṣe kò gẹ díẹ̀ nú ẹ̀. A dẹ̀ ti sọ Ọlọ́run sì ti fàṣẹ sí ṣẹ́rí tó wà wájú wọ́n fẹ́ ṣẹ́ra àwọn èèyàn àsọtẹ́lẹ̀ gan-an ni wọ́n fẹ́ ń sọ. ṣé wá rí Yorùbá lẹ́sàn tí wọ́n ń sọ yìí pé ká pín sọ máa rí bẹ́ẹ̀ àbí ò ní rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lẹ̀ ń sọ. ǹjẹ́ àwọn gómìnà tí wọ́n pín jò ní ǹjẹ́ àwọn ni wọ́n ṣe àbámọ́ kọ́ gbogbo ẹ̀ jẹ́ tí Tinubu ó padà síjọba àbí ò ní wọlé lọ́dún tó ń bọ̀. ọ̀dà bẹ́ẹ̀ ṣe ń wá ń jọ́ sí náà rè àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀wà lẹ́ẹ̀kínní ẹ̀wà lẹ́ẹ̀kejì dàbí borí kẹjọ àbí kẹwàá mo tó dá yín lóhùn. lórí ọ̀rọ̀ Tinubu wọlé àbí ó wọlé bẹ́ẹ̀ náà sì lórí níbi ayé tí Buhari àti Jonathan ni a ní Buhari ó wọlé Jonathan ní ọkọ̀ọ̀kọ̀ kí lẹ́ni àkọ́. bẹ́ẹ̀ náà ló wáyé ńgbà Yar'Adua náà. tí mo sọ pé Yar'Adua bá wọlé nǹkan adẹ́rọ̀ èkó ní ọkọ̀ọ̀kọ̀ mú wálẹ̀ but kò lè rí kó parí ìjọba ẹni tó bọ́ sẹ́yìn ẹni tó wà lẹ́yìn ẹ̀ ló máa bọ́ síwájú ẹ̀ náà tó rí bẹ́ẹ̀ lọ́hùn àti sọ àsọtẹ́lẹ̀ láyé lọ́hùn àmọ̀dúpẹ́ o lọ́hùn àmọ̀dúpẹ́ Ọlọ́run ń sọ ṣe rí ká mọ̀ purọ́ nítorí àti fẹ́ dìbò yìí mo sọ pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ o èyí oge ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ṣe wá rí ọ̀tẹ̀ abẹ́ ẹ̀rọ tẹ̀. níjọ́ tí wọ́n ń bọ̀ wá sékòó níjọ́ yẹn la kọrin orin ìjọ́ náà wọ́n fi wá ṣe yẹ̀yẹ́. orin dẹ́mọ́ mo wà kó rọ́wọ́ mi bò nínú mi dẹ́mọ́ mo wà. Buhari rí èèyàn oní gbogbo bí àwọn tí ń lo èrò pọ̀ báyìí wọ́n wá gbé Kùránì mo gbé sókè báyìí mo ní mo fi Ọlọ́run tó dá mi búra mo ní Tinubu ò ní ìgbòlé kòkó gbogbo wọn ìfẹ́ ojú ni wọ́n fẹ́ kò sẹ́ni tó fẹ́ tọkàntọkàn. àwọn èèyàn sọ pé kò lè rí bẹ́ẹ̀ èrò pọ̀ mo ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kan tó wá ṣe ànọ́ọ̀sì mo tó wá tún ọ̀rọ̀ yẹn ṣe nígbà wọn wá ṣe campaign àbí bẹ́ẹ̀ kọ́ ṣe é rántí ọ̀rọ̀ yẹn mo fi sọ pé kò lè lérò ní ngbọ̀ ya mo ní gọ́vnà tó wà ń bẹ̀ yẹn mo ní ọ wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni mo ní yóò sì ṣe dáadáa torí pé mo rí i pé yóò sọ̀nà mo sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tá a bá ní parọ́ gọ́vnà tó wà ń bẹ̀ yìí ṣe ọ̀nà mi ò sọ nǹkan mi ò tó bá kọ̀nà Ìtamọ̀gà sí Gbẹ̀rígbẹ̀
Ọlọ́run ní jẹ́ kí gómìnà Èkó rí wàhálà láíláí. Ṣé wá rí gbogbo nǹkan yẹn à ń sọ wọ́n ń tẹ́tí sí ó ń rí bẹ́ẹ̀. Màá sọ ọ̀rọ̀ kì í ṣe nìyí. Màá sọ ọ̀rọ̀ kì í ṣe nìyí. Ṣùgbọ́n díẹ̀ ọ̀rọ̀ tí ń sọ ò ní pé kí Tinubu náà kó ṣe nǹkan. Ebi ń pa àwọn èèyàn, nǹkan wọ́n jù. Ebi ń pa àwọn báyìí kọ́ ló ṣe sọ pé òun ó ṣe é. Òun ò sọ fún wa pé òun ó jò lè báyìí nígbà tí ń ṣe campaign. Àwa dúró púpọ̀. Ebi ń pa àwọn èèyàn. Ọkùnrin kan wọ́n nílẹ̀ Ìgbò, mo gbọ́ ní oṣù yẹn lénìí, wọ́n ló bí ìbejì ọmọ, wọn ò rówó fi gbé kúrò, wọn ò rówó ọsibítù san. Kọ́ wá jẹ́ pé àwọn èèyàn ló ń dáwó fún ẹni tó bímọ lọ ọsibítù tí ń fi gbọ́mọ kúrò lọ ọsibítù. Ẹ rí pé ayé ti ṣe díẹ̀. Ayé ti lọ. Ayé ti lọ. Àti pé nǹkan ṣẹlẹ̀, ebi ń pa àwọn èèyàn ká má parọ́. Ọ̀tẹ̀dẹ̀ wà ńlẹ̀. Èmi á sì sọ kúrò lójú eégún. Mi ò dẹ̀ ní ṣàbòsí, but mo fẹ́ wo àdúrà yẹn débì kan. Torí ọ̀rọ̀ yẹn ń fi sọ́tùn, ń fi sòsì. Mo fẹ́ bá àdúrà yẹn, àrídájú yẹn ṣe mọ̀ pé mi ò ń sọ̀rọ̀ kó jákulẹ̀. Àṣẹ Ọlọ́run ni. Mi ò dẹ̀ sọ̀rọ̀ àbòsí, mi ò sì ṣòṣèlú, mi ò sì wówó lọ́wọ́ olóṣèlú kan. Ọ̀dọ̀ Ọlọ́run ti ń wá owó. Ṣé ẹ fẹ́ kó á bùn mi? Torí owó olóṣèlú, owó ègún ni, owó èpè ni, èpè dá ń bẹ lára wọn. Torí tí èèyàn bá fẹ́ràn rọ kò lè fẹ́ràn òṣèlú. Ẹni tí ń bá ń sòótọ́ kò lè bó lóṣèlú ṣe. Ẹni tí ó bá tán èèyàn kò lè bó lóṣèlú ṣe. Torí náà èmi ò fẹ́ wọn, èmi fẹ́ kí n jákulẹ̀ wájú Ọlọ́run. Wọ́n fi mí lẹ̀ pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ti ń fún mi, ò ní fi mí lẹ̀ lẹ́yìn. Bí mo ṣe ń wọ̀rọ̀ yẹn ó ń mì sọ́tùn, ó ń mì sósì. Ṣùgbọ́n mò ń wo àwọn nǹkan kan, mo fẹ́ wo sàkún bí tí ọ̀rọ̀ yẹn ó ṣẹlẹ̀ sí kí n wá sọ. Ẹ rí i pé níjọ́ tó fẹ́ wọlé bò, àwọn kan gan ń pè mí tó bẹ́ẹ̀ wọlé, òun ò lè sọ. Bàbá àwọn mi náà sọ. Tó bá wọlé àwọn tí mo ní, ìtọ́lọ̀ fi hàn mí ni. Ìtọ́lọ̀ fi hàn mí ni. Ìtọ́lọ̀ dẹ̀ fi hàn mí yẹn. Ọlọ́run ní kẹ́ bó tọ́ ń bẹ. Ilé iṣẹ́ yín fẹ́ràn òótọ́. Ilé iṣẹ́ Ojútólé ó fẹ́ràn òótọ́. Ojútólé ti gbé ọ̀rọ̀ mi jáde jìnnà. A ti sọ̀rọ̀ nínú pépà àwọn ọ̀rọ̀ tó le, tó rí bẹ́ẹ̀, tó rí bẹ́ẹ̀, tó rí bẹ́ẹ̀ láyé. Ọlọ́run dákun, èyí oge, ẹni ṣiṣẹ́ o, ẹni sílẹ̀ tẹ́ o. Ẹ jẹ́ ká máa ronú síjọ́ mẹ́jọ ká kúkú sísọ kúrò lójú eégún. Bẹ́ẹ̀ni. Ká kúkú sísọ ká mọ ibi tá a ṣe. Tá ń lọ. Ọmọ pé ìjọ́ tí wọ́n ń bọ̀ wá sékòó ká dóore ń jọ́ sí. Orin dẹ́mọ́ mú wa. Dẹ́mọ́ mú wa pé Tinubu fura, onífura, gbogbo àwọn tán tẹ̀lé ọ yìí. Ìlú dẹ́mọ́, aṣọ dẹ́mọ́, ijó dẹ́mọ́. Jọ́nà ládárin pé dẹ́mọ́ mú wa. Ó rọ́wọ́ mi bò rínú mi, dẹ́mọ́ mú wa. Bó rọ́wọ́ mi bò rínú mi, dẹ́mọ́ mú wa. Àbí bàtà bá rọ́wọ́ rẹ̀ láyé dẹ́mọ́ tẹ́lẹ̀ wá wó. Òjìmọ̀ tí ń bẹ ní ẹni tó bá rọ́wọ́ mi tó rínú mi, dẹ́mọ́ mú wa. Nọ́bọ́lọ́ ti rínú kálukú. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ṣàánú wa. Nàìjíríà ṣáà èmi ò fẹ́ kó dàrú. Ṣùgbọ́n Ọlọ́run bá wa kọ pé ó dàrú náà ni. Ọlọ́run ṣe kọ́ ọ́nù ṣùgbọ́n Ọlọ́run dákun má jẹ́ ó dàrú. Jẹ́ ẹja máa bẹ̀ Ọlọ́run má jẹ́ ó dàrú. Nǹkan tó bá dàrú èsì tètè tún tó mọ́. Nǹkan tí bá sì ń da tó bá ti bàjẹ́ kí kó tó dá ọ̀nà ó jìn. Ọlọ́run dákun má jẹ́ á rí ìbànújẹ́. Ọlọ́run má jẹ́ á rí wàhálà. Má jẹ́ arógun ìdààmú. Má jẹ́ arógun ìpọ́njú aláhùlà. Alákùwátá ìlà bìláyà ilẹ̀ ní ìròhún náà ni ẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà. Wọ́n ní tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀
táìmù àsọtẹ́lẹ̀ ti ń súnmọ́ ṣùgbọ́n wọ́n máa sọ pé a máa pín náà ní bẹ́ẹ̀ yá ṣe máa forí rọ gbogbo ẹ̀ lè máa gbọ́ ẹ̀kọ́ tó bá lùbáríkà lórí ẹ̀ ní olè gbódú kíbi tí ẹ bá ti ń bọ̀ ní kò dùn gàdó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbódú junction ẹ̀ ti rí sáńbọ̀ tàbí kẹ́pẹ́ má wo ẹ̀mí ẹ̀ owó bírá bí àṣeyàn kan kò ṣe dúró wò pé wọ́n sọ̀rọ̀ 00238294920 002829492 of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o máa gbọ́ má yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹ ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.